Ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu ló ti pa á láṣẹ fún àjọ èyí tó ń ṣe ìwádìí ìjìnlẹ̀ dénúdénú lórí ìwà ìbàjẹ́ àti àwọn ìwà búburú èyí tó fi ọwọ́ pẹ́ ICPC láti ṣe ìwádìí ọ̀fínkíníntò kí wọ́n tú iṣu désàlẹ̀ ìkòkò lórí ẹ̀ka iléeṣẹ́ ìjọba kan èyí tí ọ̀gbẹ́ni Adéníyì Adéyẹmí Matthew tó ń pera rẹ̀ ní olùdarí àgbà ní ẹ̀ka àjọ ọ̀hún èyí tí wọ́n pè ní Presidential Foreign Intervention Promotion Council and all related matter, èyí tí wọ́n sọ wípé àjọ náà kò sí tó ń jọ bẹ́ẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí, ṣùgbọ́n tí ọ̀gbẹ́ni Adéníyì Adéyẹmí Matthew sọ wípé ìjọba àti lábẹ́ ààrẹ ni wọ́n yan òun sí àjọ náà láti jẹ́ olùdarí àgbà. Wàyí o, ààrẹ Bọ́lá Tinubu ní òkú ni wọ́n ń parọ́ mọ́ o, wọ́n ń parọ́ mọ́ alààyè. Ẹni tí ò bá sí nílé ń lọ máa dìyẹ rẹ̀ ló ń nù tó ń dín, ṣùgbọ́n ojú ẹni báyìí ń la fi ń wo ohun tó ń ṣẹlẹ̀ nítorí ojú àwo làwo fi gbọbẹ̀. Ó ní òun pa á láṣẹ fún àjọ ICPC láàrin 30 ọjọ́ kí wọ́n ṣe ìwádìí kí wọ́n sì dá èsì ọ̀hún padà síwájú tábìlì òun, gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Tinubu ti pa á láṣẹ fún àjọ ICPC. Nínú ọ̀rọ̀ ọ̀hún, èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó jẹ́ ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn agbanilámọ̀ràn àgbà pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu, Ọ̀nànúgà tó jẹ́ iṣẹ́ náà lórúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gẹ́gẹ́ bó ti sọ di mímọ̀, ó ní ààrẹ Bọ́lá Tinubu sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ibi ńlá àwọn ènìyàn ń wù lábẹ́ aṣọ. Ó ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì ńlá àṣírí wọn yóò sì máa tú. Ó ní lẹ́yìn ìwádìí àjọ ICPC yìí tí wọ́n bá fi èsì padà fún òun láàrin 30 ọjọ́, gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ sí ìwà àti ohun ọ̀hún tí Adéníyì ń pera rẹ̀ pátá ni wọn yóò fi wọ́n jófin lábẹ́ òfin láì wo ipò tàbí bí ẹni náà ṣe jẹ́ lábẹ́ òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo, Adams Oshiomhole, òun mà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu wípé òun rọ̀ wọ́n láti gbé ìgbésẹ̀ gbogbo àwọn ilé-iṣẹ́ ńláńlá èyí tí í ṣe ilé-iṣẹ́ ti orílẹ̀-èdè South Africa èyí tí wọ́n ní olú-ilé-iṣẹ́ ní Nàìjíríà níbí o. Ó lóun rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àtojú owó àti èrè tí àwọn ilé-iṣẹ́ náà ń pa, ó ló yẹ kí ìjọba àpapọ̀ ó gbà lọ́wọ́ wọn láti fi sanwó gbà-má-bínú fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí ìjọba àti àwọn ọmọ orílẹ̀-èdè South Africa tí wọ́n bà dúkìá okòwò wọn jẹ́ tí wọ́n sì ṣe wọ́n léṣe, kí owó náà máa jẹ́ owó ìtùnú, owó gbà-má-bínú fún àwọn ọmọ Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Adams Oshiomhole jáde, ṣùgbọ́n ẹni tí í ṣe alákòóso ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti orílẹ̀-èdè South Africa, Kumbuso, òun sọ ní tirẹ̀ wípé bí ìjọba orílẹ̀-èdè wọn bí ó bá tiẹ̀ tu àwọn ènìyàn nínú láti fún wọn lówó gbà-má-bínú, ó ní àwọn tó bá jẹ́ wípé wọ́n gba ọ̀nà títọ́ wọ orílẹ̀-èdè náà tí wọ́n sì fi orúkọ ilé-iṣẹ́ àti okòwò wọn lélẹ̀ lábẹ́ ìjọba ọ̀hún tí wọ́n fi orúkọ sílẹ̀ níbẹ̀ ni ìjọba yóò fún ní owó gbà-má-bínú tí wọ́n bá ṣe tán. Ṣùgbọ́n Oshiomhole sọ wípé ọ̀rọ̀ tó ti ẹnu alákòóso náà jáde kì í ṣe ọ̀rọ̀ tó sì ṣe àpèjúwe ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rírùn. Oshiomhole ní àwọn ilé-iṣẹ́ orílẹ̀-èdè South Africa tó ń bẹ ní Nàìjíríà níbí àtojú owó àti èrè wọn ni ló yẹ kí ìjọba àpapọ̀ ilẹ̀ wa ó gbà jáde láti fi san owó ìtùnú, owó gbà-má-bínú fún gbogbo ọmọ Nàìjíríà èyí tí wọ́n kọlù ní orílẹ̀-èdè South Africa, pàápàá jù àwọn tí wọ́n ní okòwò kéékèèké àbí nílá o, yálà wọ́n fi orúkọ sílẹ̀ tàbí wọ́n fi orúkọ sílẹ̀. Ó ní níwọ̀n ìgbà tó bá jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè náà ló ṣe wọ́n ní ṣùtá, ó ló yẹ kí ìjọba ilẹ̀ yìí kí wọ́n gbé ìgbésẹ̀ láti fún wọn ní owó ìtùnú, owó gbà-má-bínú kí ara lè tù wọ́n, kí èyí sì máa jẹ́ ẹ̀kọ́ àti pàṣán fún ìjọba orílẹ̀-èdè South Africa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Adams Oshiomhole jáde níbi ìpàdé èyí tí wọ́n ṣe ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ àti oṣù èyí tí a wà nínú rẹ̀ yìí. Ìròyìn Fẹ́lifẹ́li TV.
Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè. Àjọ èyí tó ń rí sí ìṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ìyún Police Service Commission (PSC), àwọn ni wọ́n ti lé àwọn ọ̀gá àgbà ọlọ́pàá 4 kan kúrò lẹ́nu iṣẹ́ nígbà tí wọ́n já ìràwọ̀ àti okùn àwọn 10 kan wálẹ̀ látàrí ìwà kò tọ́ èyí tí wọ́n hù lẹ́nu iṣẹ́ tí ajere ìwà ìbàjẹ́ ọ̀hún tó ṣí mọ́ wọn lórí lẹ́yìn ìwádìí ọ̀fínkínítóó èyí tí àjọ PSC tí wọ́n ṣe. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní àwọn 4 nínú àwọn ènìyàn náà ló jẹ́ ọ̀gá àgbà pátápátá ní iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ti lé wọn dànù lẹ́yọ òsọkà tí wọ́n ti gbàṣẹ́ lọ́wọ́ wọn, èyí tí wọ́n ti fi orúkọ wọn léde wípé wọn ò sí lára àjọ àti iléeṣẹ́ ọlọ́pàá mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn 10 yòókù ni wọ́n já okùn wọn àti ipò wọn wálẹ̀ látàrí ìwà búburú àti ìwà kò tọ́, àṣìlò agbára, gbígba owó kọ́bẹ́ èyí tí wọ́n yàn láàyò tí ajere ìwà ìbàjẹ́ náà tó ṣí mọ́ wọn lórí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ àti àjọ tó ń rí sí ìṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún bí wọ́n ti sọ di mímọ̀, lára àwọn 10 èyí tí wọ́n já okùn wọn wálẹ̀ níbẹ̀ ńlá ti rí Superintendent of Police èyí tí wọ́n gbé wọn wá sílẹ̀ sí Deputy Superintendent of Police. Bákan náà, àwọn 2 tí wọ́n wà ní ipò Deputy Superintendent of Police ni wọ́n já wálẹ̀ wá sí Assistant Superintendent of Police, àti àwọn 5 kan èyí tí wọ́n wà ní ipò Assistant Superintendent of Police, àwọn ni wọ́n ti gbé wá sí ipò Inspector báyìí. Wọ́n ní kí èyí máa jẹ́ ẹ̀kọ́ àti pàṣán fún àwọn yòókù tí wọ́n bá fẹ́ hùwà ìbàjẹ́ láti jìnnà sí ohun tó bá ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́, nítorí wípé aṣọ tí ń bẹ lọ́rùn wọn ó dúró gẹ́gẹ́ bí aṣọ èyí tí wọ́n fi ń gbé òfin dúró, kì í ṣe èyí tí wọ́n fi ń gbé òfin ṣubú. Ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba àpapọ̀ ti wá sọ gbangba di mímọ̀ wípé àgbàrá òjò, omíyalé, àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ba ọ̀pọ̀lọpọ̀ ilé dúkìá jẹ́ ní ìpínlẹ̀ Èkó látàrí òjò èyí tó bẹ̀rẹ̀ nínú ọdún yìí. Wọ́n ní ìjọba kọ́ ni ó mọ̀ sí wípé ìjàmbá àgbàrá ọ̀hún kì í ṣe látọwọ́ ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ Èkó. Ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ náà lórí ìròyìn kan èyí tó ń jà káàkiri orí ayélujára wípé látàrí òpópónà gbọ̀ngàn ńlá ní Lagos, èyí tí wọ́n pè Lagos to Calabar, ìlú Èkó sílùú Calabar, wọ́n ní ọ̀nà ohun tí ìjọba àpapọ̀ ń ṣe òun ló ṣe ìdíwọ́ ìdènà fún omi àgbàrá láti ṣàn gerege, èyí tó jẹ́ pé omi ọ̀hún padà sí ẹ̀yìn tó bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́ ní ìpínlẹ̀ Èkó. Ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán òun ló ti jáde lórí ọ̀rọ̀ yìí níbi tí wọ́n ti ní Lagos to Calabar Coastal Highway náà ní okùnfà ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n nínú àbẹ̀wò alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ nílẹ̀ yìí Dave Umahi èyí tó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó, tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó ń ti àwọn aṣòfin èyí tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ láti bá ìjọba ìpínlẹ̀ Èkó láti kí wọ́n bá wọn kẹ́dùn lórí àgbàrá náà tí wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè náà, sọ di mímọ̀ wípé kì í ṣe àgbàrá èyí tí ojú ọ̀nà náà fà ló fà á tí omi ọ̀hún tó fi pọ̀ ní jàǹtìrẹrẹ lọ́dún yìí. Wọ́n ní àìbìkítà àìnáání àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n ń da ìdọ̀tí sójú ọ̀nà, tí wọ́n ń ṣe ìdíwọ́ ìdènà fún àgbàrá àti àwọn tó jẹ́ pé màálù lẹ̀mí tán nípa kíkọ́ ilé sí àwọn ojú ọ̀nà tó yẹ kí àgbàrá ó gbà, àwọn gangan ni irú sídá tó fà á tí omi ọ̀hún tó fi yalé ya ọ̀nà tó gbalẹ̀ gba oko lọ́wọ́ Olóhun ní ìpínlẹ̀ Èkó. Lákòótán, wọ́n rọ àwọn ènìyàn láti rí dájú pé kòtò ìdáminù ó wà ní gerege kí àwọn ènìyàn má sì kọ́lé sí ọ̀nà tó yẹ kí àgbàrá ó gbà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lábẹ́ ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ó rọ gbogbo àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkó láti rí dájú pé ní gbogbo ìgbà ní kòtò ìdáminù wọn ló wà ní mímọ́ àti jíjá gerege. Wọ́n wá sọ wípé kì í ṣe ọ̀nà tí ìjọba àpapọ̀ ń kọ́ lọ lọ́wọ́,
òun ló fa àgbàrá ọ̀hún. Gẹ́gẹ́ bí nínú ọ̀rọ̀ èyí tí Sanwó-Olú sọ, ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu wípé ọ̀nà ọ̀hún ó ti jẹ́ kí ìgbòkègbodò ọrọ̀ ajé ìpínlẹ̀ Èkó lọ sí àwọn ìpínlẹ̀ yòókù kó tún gbé pẹ́ẹ́lí sí i lórí ọ̀rọ̀ àti ọ̀nà ọ̀hún. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ìjà ipò agbára ìwọ jù mí èmi ò jù ẹ́ òun ló tuntun bẹ́ sílẹ̀ láàrin Wizkid àti Burna Boy báyìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tí àwọn oníròyìn túṣu désàlẹ̀ kòkò láti fa kò mọ́ òkun ọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé nínú eré àti ìdíje eré ìbílẹ̀ kan èyí tó wáyé ní orílẹ̀-èdè Portugal èyí tí wọ́n pè ní Afro Nation tó wáyé ní orílẹ̀-èdè Portugal. Nínú ìbẹ̀rẹ̀ àríyá náà èyí tí Burna Boy jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ èyí tó kọ́kọ́ kọrin níbi ìbẹ̀rẹ̀ àríyá ètò ọ̀hún ní orílẹ̀-èdè Portugal. Níbẹ̀ ni làwọn olólùfẹ́ Burna Boy ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kí Burna Boy tí wọ́n gbé oríyìn fún wípé òun ló olórin àkọ́kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ tí ó kọ́kọ́ kọrin níbi ìdíje orin ìbílẹ̀ ọ̀hún Afro Nation tí ó wáyé ní orílẹ̀-èdè Portugal, wípé ó fi hàn wípé ó jẹ́ ògúnnágbòǹgbò èyí tí wọ́n fẹ́ káàkiri àgbáyé ṣùgbọ́n Yorùbá gbọ́ wọ́n ní eégún tó bá jó kẹ́yìn báyìí èyí náà ló parí ijó, eégún èyí tó bá kọ́kọ́ jó ìran ni ó wò kẹ́yìn, gẹ́gẹ́ bí òwe èyí tí Wizkid pa nítorí wípé nínú ìparí ayẹyẹ ọ̀hún Wizkid gangan ni olórin tí ó kọrin níbi ètò náà, èyí tí Wizkid sọ wípé ó túmọ̀ sí wípé òun gangan ńlàgbà olórin ní ilẹ̀ adúláwọ̀ àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo ọ̀nà lòun fi ju Burna Boy lọ, gẹ́gẹ́ bí òwe tó ti ẹnu Wizkid jáde wípé eégún tó bá kọ́kọ́ jó ìran ni ó wò kẹ́yìn. Ó ní eégún Burna Boy tó kọ́kọ́ jó níbi ètò Afro Nation ọ̀hún, eégún ijó ni ó wò kẹ́yìn nítorí eégún tó bá jó kẹ́yìn òun ló parí ijó. Ó ní ìdí rẹ̀ wọ́n mọ̀ wípé olórin ńlá lòun tóun sì ń kọrin dáadáa ju àwọn akẹgbẹ́ òun lọ, pàápàá ju Burna Boy. Ó ní ìdí rẹ̀ tí wọ́n fi ní kí òun wákàdí ètò ọ̀hún lẹ̀ pẹ̀lú orin àdídùn fún àwọn olólùfẹ́ òun. Lákòótán nínú ọ̀rọ̀ Wizkid, ó ní kí Burna Boy ó panumọ́ níbi tóun bá ti ń sọ̀rọ̀, gbogbo àwọn olólùfẹ́ Burna Boy kí gbogbo wọn dákẹ́ jẹ́ ó léegun Burna Boy tó kọ́kọ́ jó yóò wòran kẹ́yìn, òun Wizkid ní bàbá wọn, òun lòun yóò kọrin láti fi káàdì ètò ọ̀hún lẹ̀ Afro Nation ní orílẹ̀-èdè Portugal. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní, títí di ìgbà míì tẹ́ máa ní àǹfààní láti gbọ́ tòròyìn ní iléeṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online TV. Mo gbà ní àdúrà wípé a ò ní kú síwájú ògo. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat
fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ F2 Ultimate Herbal International Limited